ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. lórí ètò Olúṣọlá olómi ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n o. olómi ọgbọ́n ètò ìyẹlẹ ìkànnì. ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ní ọmọ òye nìkan o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan alẹ́ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. alẹ́ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lóní jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n. ẹ jẹ́ máa kí gbogbo èèyàn lára wa ipa kó dédé àkókò yìí níbi gbogbo ìṣẹ̀tì náà fọ́ni láti máa wà káàkiri àgbáńláyé. Mọ̀ pé mo máa ń ṣe ládùúrà pé ojú tẹ fi ń wò wá ò ní fọ́ bẹ́ẹ̀ sì rèé etí tẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ ọba mi òkè. à ń gbà ládùúrà kí Elédùmarè kó bá wa dá ilẹ̀ kóòtù òjìrè kó bá wa dá sí orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú náà kí Elédùmarè kó bá wa dá sí ìjì ń bẹ ńlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà yẹ. kábíyèsí Soun Ògbómọ̀ṣọ́ kábíyèsí ọba Afọlábí Gándì ọmọ gẹ́gẹ́ kẹrin wọ́n ti wọ inú ìlú wá wọ́n ti dé sílùú Ògbómọ̀ṣọ́. a mọ̀ tẹ́lẹ̀ wípé kábíyèsí wọn ò sí lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n tẹkọ̀ létí lọ sókè òkun níbi ọjọ́ mélòó kan sẹ́yìn lóṣù tó kọjá kó tó di wípé yánpọnyánrin ṣẹlẹ̀ níjọba ìbílẹ̀ Oríire. ìjọba ìbílẹ̀ yìí sì rèé òun náà ni ó jẹ́ ẹ̀kan lára àwọn ìjọba ìbílẹ̀ tí ó kọ̀ láti gba kábíyèsí Soun Ògbómọ̀ṣọ́ lásìkò ìgbà tí kábíyèsí tí wọ́n ṣe ìpàdé ìletò sí ìletò ìyẹn àwọn town hall meeting tí wọ́n ṣe káàkiri níbi tí wọ́n sọ pé àwọn ò fẹ́ kí Soun Ògbómọ̀ṣọ́ kó wá sí ibẹ̀ yùn nítorí pé àwọn ò tí ì nọba nílùú ìlú kan bẹ́ẹ̀ pípẹ́ àwọn ò tí ì lọ́ba fún ìdí èyí o ọba nígbàlejò ọba àwọn ò sì fẹ́ kí Soun Ògbómọ̀ṣọ́ wá bẹ̀. ìjọba ìbílẹ̀ Oríire yìí òun náà ni yánpọnyánrin tó ṣẹlẹ̀ yìí níbi tí wọ́n ti gbé àwọn ọmọ tí wọ́n jí gbé àti àwọn akẹ́kọ̀ọ́ àwọn olùkọ́ ọ̀gá ilé ẹ̀kọ́ tí wọ́n jí wọn gbé. láàrin ìwọ̀nba ọ̀sẹ̀ tó kọjá sí ọ̀sẹ̀ tuntun tá a wọ̀ tá a fi mọ́ṣù tuntun yìí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ gómìnà Ṣèyí Mákindé wọ́n ti lọ ọbẹ̀. àwọn ìgbìmọ̀ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti gbé ọkọ̀ òfurufú oníbẹ̀lẹ́ńjà ní hẹlikọ́pítà wọ́n ti gbé e lọ́bẹ̀. bẹ́ẹ̀ náà ni kábíyèsí ọba Soun Ògbómọ̀ṣọ́ ọba Òrùmọ̀gẹ́gẹ́ ìyẹn Afọlábí Gándì làwọn náà ti débẹ̀ lásìkò ìgbà tí wọ́n dé láti ìlú tí wọ́n lọ lójú náà láti lè wé pé báwo la ṣe wá ìyànjú sí kíní yìí. àìsàn mọ́ pé bílé bá ń dàrú ó dàbí ìgbà tó jẹ́ pé èèyàn finá sórí òrùlé èèyàn fi sùn ni èèyàn sì gbọ́dọ̀ finá sórí òrùlé sùn bó ti wù ú rí mọ́. òun náà ló fi mú kí kábíyèsí Soun Ògbómọ̀ṣọ́ tẹkọ̀ létí padà wá sí ìlú Ògbómọ̀ṣọ́ láti lè rí pé gbogbo nǹkan ó lọ ní ìrọ̀wọ́ ìrọsẹ̀. èmi ò fẹ́ dájọ́ bẹ́ẹ̀ sì rémi ò fẹ́ sàn kankan. a jẹ́ wípé gbogbo àwọn tí wọ́n ń bẹ níletò Ògbómọ̀ṣọ́ yìí kí gbogbo wọn jọ fọwọ́sowọ́pọ̀ tí kò sí wípé èmi jù ọ ìwọ jù mí lọ tá à ń ṣe nílẹ̀ Yorùbá tá à ń ṣe nílẹ̀ kóòtù òjìrì ni tíyẹn ò sí ń bẹ̀. ó ṣeé ṣe kí àwọn ará bíbá kí wọ́n máa wọlé sí wa lára. ṣùgbọ́n nígbà tó jẹ́ pé a ti pín jẹ ọ̀rọ̀ tí kábíyèsí sọ kábíyèsí ṣèpàdé pẹ̀lú ọkọ̀ principal tí wọ́n gbé tí wọ́n ṣe fọ́nrán fídíò ẹ̀yìn àwọn òbí ọmọ tí wọ́n gbé kábíyèsí ṣèpàdé pẹ̀lú wọn. Now, where are the people of the Oríire àwọn tí wọ́n jẹ́ traditional council
tí wọ́n fẹ́ kí Soun Ogbomosho wá bẹ̀ lọ́jọ́ kìíní àná. A ní kí Yorùbá fọ̀ tẹ́lẹ̀, a ní kí Yorùbá fi ìjálẹ̀, a ní kí Yorùbá fi èmi ju ìwò ojú mi ká fi sílẹ̀ nítorí ìlọsíwájú ara wa ni, nítorí kí àwọn àrè kí àwọn àjòjì kí wọ́n bá máa wá máa pètọ́ lẹ bàbá wa fún wa tẹ́ gbogbo wa bá wà nínú ìṣọ̀kan wàláì kò sí nǹkan tá à ní lè borí rẹ̀. Oṣù tó kọjá yìí náà ni o kí kábíyèsí ó tó tẹkọ̀ létí kó lọ orílẹ̀-èdè Nàìjíríà. Kí ni kábíyèsí yẹn ń ṣe? Àwọn òǹsọmọ Ògbómọ̀ṣọ́ ṣe pàdé pẹ̀lú wọn, ẹ jẹ́ mọ̀ bá ṣe máa sọ bí ìlú wa ṣe máa dà, bá ṣe máa ní ìtẹ̀síwájú. Ẹ̀yin wà ń bì kan ẹ sọ pé rárá ẹ̀yin ò fẹ́ nítorí pé ó jẹ́ paramount ruler ní Ògbómọ̀ṣọ́, ẹ̀yin sì wà lábẹ́ ìsọ̀rí Ògbómọ̀ṣọ́ gẹ́gẹ́ bí ìjọba bí wọ́n ṣe pín. Ẹ̀yin ò sì fẹ́ wà lábẹ́ rẹ̀. Ẹ wá ń bá a jà wípé kó ṣe tiẹ̀ lọ́tọ̀ kẹ́yìn náà ṣe tiẹ̀ lọ́tọ̀. Ṣé ẹ rí nǹkan tá a fi ń ṣàkóbá fúnra wa nílẹ̀ Yorùbá? Bàbá yìí ní láti padà wá sínú ìlú. Àwọn ọmọ ìlú tó yẹ pé àwọn náà dákẹ́ ńgbà náà wọ́n wá wà pẹ̀lú kábíyèsí láti ṣèpàdé. Ẹ máa rí photo slide yẹn náà. Statement àwọn ọ̀rọ̀ ọ̀gbà àti ìpàdé tí wọ́n ṣe mo fẹ́ kà sí etí ìgbọ̀nyín. Ní àná òde ní àtẹ̀jáde yẹn jáde wípé this afternoon immediately upon my return to Ogbomosho yẹn kábíyèsí ní sọ̀rọ̀ lásìkò ìgbà tán wọ́n padà sí Ògbómọ̀ṣọ́. My first assignment was to visit the community of Esiele àti Yawota pẹ̀lú Àwòdàdà níbi tí ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀. The recent security challenge and unfortunately incidents that have affected these communities have weighed heavily on my heart, and I consider it imperative to personally identify with our people, assess the situation firsthand, and offer words of encouragement and solidarity. Ọba rèé, a ní ẹ jẹ́ ká fọ̀ tẹ́lẹ̀ ká fìjà lẹ̀. Ìwà burúkú yẹn ń bẹ nínú Yorùbá. Béèyàn kan bá fi ọdún kan jùyàn lọ tàbí ó fi oṣù kan jùyàn lọ, ó dìgbà tí ó bá tó fi wọ̀n fún ẹnìyẹn pé mo jù ẹ lọ kó tó gbà ni. A ní ẹ jẹ́ ká ṣera wa lóṣùṣù ọ̀wọ̀. Bàbá Data Ìdè ló sọ pé first assignment òun nìyí. Ẹ jẹ́ n continue. I was accompanied by àwọn ọba tí wọ́n tẹ̀lé kábíyèsí. Ọba Bọ́lárìnwá Ezekiel Ọlájídé di Onísàpá of Ìsàpá Kingdom. Ọba Thompson Adéyẹyè Oyètúnjí di Alájàwà of Àjàwà, and Ọba Professor Akínọlá John Akíntọ́lá di Alápá of Òkè-Àpá. Also the Soun Council, including the High Chief Samuel Ọ̀tọ̀lórin di Àríàgò of Ògbómọ̀ṣọ́ and High Chief Mrs. Ogundare Rebecca ìyẹn Ìyálóde Ògbómọ̀ṣọ́. The recent attack and security breach affecting Ezele Yawota àti Àwòdàdà and neighboring community have brought pain, fear, and uncertainty to many families. Báwo ni o ṣe ní bẹ́ẹ̀ bí every first? Gbogbo ìjọba ìbílẹ̀ oríire yẹn nìsín. Gbogbo ìjọba ìbílẹ̀ oríire yẹn, all that local government ni wọ́n máa sùn tí wọ́n ní lè tìjú mórí mọ́. Nítorí wọ́n ní lè sọ ìgbà tàbí àkókò tí nǹkan mi tún lè ṣẹlẹ̀. The abduction of the students, teachers, and residents has deeply saddened us all. These incidents are not merely community tragedies. They are wound felt across the entire of Ogbomosho land. Kábà máa jìyà tá a ṣe fẹ́ yá máa jìyà lọ́fà tí kábíyèsí yìí ń sọ̀rọ̀ lé lórí. Òun náà ló ṣẹlẹ̀ yìí o. Tí wọ́n sọ pé kíní yìí nítorí ọ̀rọ̀ ìlú Ògbómọ̀ṣọ́ ni. Ògbómọ̀ṣọ́ ni kíní yìí affect. Kì í ṣe pé bóyá agbègbè tó ṣẹlẹ̀ yẹn nìkan so ni. Nítorí báwọn èèyàn bá máa wí lọ bá máa rí bọ̀. Ìlú Ògbómọ̀ṣọ́ la máa dákọ̀ náà. A ní ká wà lóṣùṣù ọ̀wọ̀. Wọ́n máa wọlé sí yàn lára. Ẹ jẹ́ continue. The abduction of the students, teachers, and residents, okay. These incidents are merely community tragedies.
To the affected families, Kábíyèsí ló sọ̀rọ̀, and residents, I want you to know that you are not alone. The entire Ogbomosho land stand with you during this difficult period. We share in your grief, your concerns, and your hopes. We continue to pray earnestly for the safe and speedy return of all those who remain in captivity and for comfort for every family affected by this unfortunate event. Imagine. Ohun tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ náà sọ ni àwọn tó kù, ó túmọ̀ sí pé àwọn tó kú tí wọ́n dẹ̀ tún ṣe fọ́nrán fídíò rẹ̀ tí wọ́n ti gbẹ̀mí lẹ́nu wọn. Àwọn míì dẹ̀ wà ńbẹ̀ tí wọ́n sì ń jìyà ìyà gidi. I also wish to appeal to our youth. Àwọn youth lọ́jọ́ kìíní ọ̀nà. Ìlú mo ti gbàgbé orúkọ ìlú yẹn tá a gbèrò yẹn tí wọ́n fẹ́ kí Kábíyèsí wá. Tí wọ́n lọ bá Balógun. Balógun ó ti ṣígun fáwọn ọ̀dọ́. Wọ́n ní kí Soun Ogbomosho má wá, kò gbọ́dọ̀ wá. Ọba ló ń gbàlejò ọba, àfẹ́ níjọba ìbílẹ̀ Oríire, kìnìkan. Òun ló délẹ̀ nísìnyí, Balógun tó ṣígun fún yín, kò jẹ́ ṣígun fún yín kẹ́ lọ gba àwọn ọmọ yẹn là. Balógun tó ṣígun fún yín pé kí Soun Ogbomosho má wá. Nítorí kẹjọ sọ̀rọ̀ àsọyépọ̀ kí àlàáfíà ó jọba. Kò jẹ́ ṣígun fún yín kẹ́ lọ kọlu àwọn ajínigbé. Ẹ̀yin òpònú rádaràdà wọ̀nyí. Èyí tẹ́ ń bojú ọ̀dọ́ jẹ́. Èyí tẹ́ ń borúkọ ọ̀dọ́ jẹ́, tẹ́ jẹ́ kó máa sọ̀rọ̀ sí wa. Ṣé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ìṣótẹ́ yín lọ́rùn ni? Àní kí gbogbo àjọ fọwọ́sowọ́pọ̀. Gbogbo nǹkan tó ní kálukú bá lè ṣe láti lè jẹ́ kálàáfíà ó jọba nílẹ̀ Yorùbá pẹ̀lú ìṣọ̀kan, pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀, ẹ jẹ́ ká jọ ṣe. Kéèyàn kọ́kọ́ máa ṣe ẹlẹ́yàmẹ̀yà, kéèyàn kọ́kọ́ máa ṣe ẹlẹ́sìn òmẹ̀sìn. Ẹgbẹ́sìn jùlẹ̀ wà láì tó bá yẹ pé bọ́ ni gbogbo àṣì ìṣègùn ni ó lè máa le tó yìí náà. Ẹgbẹ́yà jùlẹ̀, ẹgbẹ́lú jùlẹ̀. Àwọn ẹ̀yà míì ń bá wa jà, àdójúkọ wọn, àwa ń bára wa jà. Náà òun ni Kábíyèsí tí wọ́n ń pe àwọn ọ̀dọ́ yìí. Ló ń bá àwọn ọ̀dọ́ yìí sọ̀rọ̀ wípé kí wọ́n ṣe sùúrù, kí wọ́n ṣe kọ́kọ́ sí mẹ́dọ̀. Wí àyọ̀ Balógun ni àwọn ọba yín, àwọn olóyè yín tí wọ́n bá yín sọ̀rọ̀ lọ́jọ́ kìíní àná tẹ́ náà ṣígun fún yín, bó ni wọ́n wà nísìnyí. Kí ni gbèsè tí wọ́n ṣe? Kí ni nǹkan tó ń ṣe? Àwọn ọmọ kéékèèké, ọmọ mi ò ní mọ̀, kò tí ní òye ibi tó wà, rárá. I also wish to appeal to our youth, community leaders, and residents to remain vigilant and continue to cooperate with security agency cooperation by providing credible and timely information that can aid ongoing efforts to secure our community. Security is a collective responsibility. Kábíyèsí ní sọ̀rọ̀, and together we must play our part in protecting our people and preserving peace. Nígbà tá a bá ti pín, nítorí máa tẹnu mọ́ nìyẹn. This can only be possible. Tí ẹni wá bá kò, this can only be possible. Tá a bá jọ fẹ́ ṣe nǹkan náà. Nǹkan tó fi lè possible nìyẹn. Okay. Furthermore, I respectfully call on all residents, authorities, and security institutions to sustain and intensify ongoing efforts aimed to secure our communities, protecting our schools, and restoring lasting peace across the affected area. We have received assurance that rescue operations and additional security measures are ongoing and remain hopeful that these efforts will yield possible and yield results. On behalf of the good people of Ogbomosho land, I express profound appreciation to His Excellency, the President and Commander-in-Chief of the Armed Forces of the Federal Republic of Nigeria, and His Excellency Governor Seyi Makinde Ogbinyanju Nitoto for their commitment and support towards assuring the safe return of the abducted person and restoration of security within our communities.
I also commend the Inspector General Police, Commissioner of Police, the Chief of Defence Staff, the Service Chief, the Director General of the DSS, and the Nigerian Security Civil Defence Corps, the Amotekun Corps, the Hunter Association, the local vigilance groups, and all security personnel who continue to serve the courage, dedication, and sacrifice in the protecting of lives and properties. This is a time for unity. A kò fánlẹ̀ bá ń ṣe. Kábíyèsí ní àsìkò rèé tẹ́ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ọba àgbà ni o, ọba àwo ni o, ọba orílẹ̀ ègbọ́n ni o, ọba orílẹ̀ oríire ni o, ọba orílẹ̀ kìnìkan ni ọba. Ẹ fọwọ́sowọ́pọ̀. This is time for unity. Kábíyèsí ọba Soun Ogbomosho ló sọ yìí. Ìbájọba àmì ni a sì jókòó sí ìlú tó wà náà. Ìgbà tó rí pé kíní yìí máa ṣe kíní ó ṣètò ìyanjú tó máa ṣe náà ó dẹ̀ padà wá sínú ìlú first assignment. Gẹ̀dẹ̀ bàjẹ́ àánú ń pọ́n. This time for unity, resilience, and unwavering faith. We must not allow fear to divide us. We must not allow fear to divide us, discourage us, or weaken our collective resolve. Ogbomosho land has always been a people of strength, courage, and solidarity, and together we shall overcome this challenge and emerge stronger. May the Almighty God comfort every affected family, protect our children, strengthen our security, personnel, and grant permanent peace, safety, and prosperity to the affected community and Ogbomosho land. Ọ̀rọ̀ rẹ̀ ẹgbẹ́ ìyẹ̀wò ẹjájọ gbé ìyẹ̀wò. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń wò wá lórí ìkànnì Olómi Ọgbọ́n TV. Ẹ má gbàgbé bá mi pín bá mi ṣe àrẹ. Ṣé ẹ rí ìlú tí kò bá ti sí ìfẹnukò, àwọn ìlú kéréje tó kù wọn ò bá ti Soun Ogbomosho nítorí pé kíni, nítorí bàbá yìí ń gbìyànjú lọ́tún àti lósì láti lè jẹ́ kí gbogbo nǹkan kó bọ́ sípò, láti lè jẹ́ kí gbogbo nǹkan ó wà ní ìrọ̀wọ́ ìrọsẹ̀, nítorí bàbá yìí ń gbìyànjú láti lè ṣàwọn jọ papọ̀. Wọ́n ti ń rí gẹ́gẹ́ bí ìgbà tó jẹ́ pé ó ń jẹ gàba lé wọn lórí. Ìrísí bàbá yìí ń dẹ́rù bá ọ̀pọ̀lọpọ̀, ó ń oppress ọ̀pọ̀lọpọ̀, nítorí pé òmìrán láàrin èèyàn ni, ẹni tó ga tó sígbọnlẹ̀ ni, òmìrán láàrin èèyàn ni. Fìsíkì wọn sì rèé, òun náà ni charisma tí wọ́n gbé. Wọ́n máa ń ṣe ẹ̀kọ́ ńlá. Ọlọ́run dẹ̀ tún wá fi wọ́n sípò àṣẹ. Ló wá dàbẹ̀ ní pé ó fi ń oppress àwọn kan lára. Nínú ìlú yìí náà sì rèé, òun ni ìmáàmù rẹ̀ náà ló tún takò. Làwọn kankan nínú councils ẹ̀ àwọn náà takò. Àní ẹ jẹ́ ká fira wa sóṣùṣọ́ nínú gbogbo àwọn nǹkan tí bàbá yìí tí wọ́n ti ṣe láti ìgbà tí wọ́n ti gorí àléfà. Ẹjọ́ tó di Ọlọ́run, ẹ wá sọ̀kan tó bàbá yìí tí ó ṣe tí kò dáa. Ọba wo ló ṣe táwọn ọmọ etí láti ìletò sí ìletò kan? Ọba wo ló ṣe ilẹ̀ Yorùbá lọ́dún wo? Ẹ wá jáde ẹ wá sọ. Kábíyèsí ṣe táwọn ọmọ etí from ìletò kan sí ìletò kan láti lè gbọ́ nǹkan tí wọ́n fẹ́, kóun náà lè mọ ipa tóun náà máa kó gẹ́gẹ́ bí ọba. Tí ó bá lè kó lè mọ ibi tó máa lè sọ fún àwọn ìjọba pé ẹ wá ṣe lè fún wa, àwọn aráàlú mi fẹ́ ilé báyìí. Látara táwọn ọmọ etí ló ti mọ̀ pé omi ń jà wọn kan ń yà. Ó sì mọ̀ pé bọ́wọ́ ṣe máa ṣe gbogbo bọ́wọ́ yìí agbára òun ò ní lè ká tán. Kódà ó bẹ̀rẹ̀ sí ní pé gbogbo àwọn ọ̀rẹ́ ẹ̀ ní ọ̀rẹ́ ọba, àwọn míì tó jẹ́ pé Ọlọ́run ti gbà fún tọ́jọ́ mú Ògbómọ̀ṣọ́, ó pè wọ́n, ó yá o, iye bọ́wọ́ báyìí la fẹ́ ṣe, mélòó lẹ́yìn máa fi support wa. Wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe káàkiri, moving from one ìletò to another. Ṣùgbọ́n ẹ mọ̀ wípé àwọn tí wọ́n ń ṣiṣẹ́ jàǹdùkú yìí, àwọn náà máa ń wo ìlú tó jẹ́ wípé táwọn náà lè túká. Wàláì bí ìfẹ́ tí ó ṣùṣọ́ wọ̀ bá wà nínú ìlú kan, bí àwọn alátakò tí wọ́n bá wá,
tí àwọn agbésùmọ̀mí bá wá tí wọ́n bá máa kó wọn tàbí tí wọ́n bá máa ṣèkọlù sí wọn, irú àwọn èèyàn bẹ́ẹ̀ látàrí òṣùṣọwọ̀ tí ó wà láàrin wọn, látàrí ìfẹ́ tó wà láàrin wọn, látàrí bí wọ́n ṣe dira wọn mú, wọ́n máa ní ọgbọ́n àtinúdá tó lè ìbò pè ní strategy láti lè mọ̀ láti lè fi kọjú wọn. Nígbà tí tó lè bá ń jà nílé kejì sílé kẹta tó sì ń bọ̀ nílé kejì ìjà tó jẹ́ wípé ó wá ń gbọ́ wípé olè ń jà ń bẹ̀, níṣẹ́ ló máa wúwá kò kàn mí ọba àkó lọ ọba àkó tèfètèfè lálálà ńlálá òun ni ó fi ṣe. Ṣùgbọ́n nísìnyí I believe that àwọn gbogbo àwọn tí wọ́n wà níjọba ìbílẹ̀ Oríire wọ́n ti kẹ́kọ̀ọ́ ó sì ti mọ ìtumọ̀ nǹkan tá à ń pè ní ká dira mú gẹ́gẹ́ bí òṣùṣù ọwọ́. Ṣé ẹ ti gbàgbé fọ́nrán fídíò tó jáde ńgbà yẹn táwọn ọ̀dọ́ ń pariwo Balógun ìlú wọn ti ṣígun fún wọn, Soun Ogbomosho ò gbọdọ̀ wá sí inú ìlú wọn, tí Soun Ogbomosho bá wá ogun máa ṣẹlẹ̀ o. Àwọn àgbààgbà ìlú wọn náà ń sọ̀rọ̀ náà gbà yẹn. We have the video, you can still check down on my video on this YouTube channel. We have the video online. Àwọn àgbààgbà ìlú wọn náà ń sọ̀rọ̀ náà gbà yẹn. Ẹ bá kìlọ̀ fún ọba Fọlábí Gándì kó má wá kógun bá mọ̀ ṣẹlẹ̀ nítorí bógun bá ṣẹlẹ̀ kílé kan. Ogun wá ṣẹlẹ̀ ní ìsinyìí. Ẹ ṣígun fún àwọn ọ̀dọ́ yín bẹ́ẹ̀ ṣe ṣígun fún wọn. Bàbá yìí ń wá kí ìrẹ́pọ̀ kó wà nínú ìlú ṣùgbọ́n ẹ̀yin ò fẹ́. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà àti gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé, bó tilẹ̀ jẹ́ pé ó kù kò pọ́dún kan mọ́ báyìí torí àti lóṣù karùn-ún kọjá nígbà ó máa fi di oṣù karùn-ún ọdún tí ń bọ̀ gómìnà Ṣèyí Mákindé yóò gbéjọba lẹ̀ fún gómìnà tuntun míì torí bá máa bá ṣe láti di gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó kù bí oṣù mélòó kan kí gómìnà yìí gbéjọba lẹ̀, òun náà ní eléyìí ṣẹlẹ̀. Gómìnà yìí náà lọ ọbẹ̀ kódà mo rí lára fọ́nrán fídíò pé gómìnà àwọn gan mú mọ́ra ni láti sunkún, akọ́jú oṣooje ni wọ́n mú mọ́ra láti mọ́ sunkún ni nígbà ọlọ́bẹ̀ láti gbọ́rọ̀ lẹ́nu àwọn tó jẹ́ wípé mọ̀lẹ́bí gangan ni wọ́n sí àwọn tí wọ́n jí gbé. Ó fà wọ́n mọ́ra ó dì wọ́n mú lẹ́sẹ̀kẹsẹ̀ náà ni kábíyèsí ọba Soun Ogbomosho àwọn náà dénú ìlú. Kábíyèsí ìsọba ìlú yìí ṣùgbọ́n ó kọ̀ jẹ́ paramount ruler olórí ọba gbogbo agbègbè yẹn nítorí ìlú Ògbómọ̀ṣọ́ ní agbègbè tá à ń wí ló wà. Nísìnyí ṣé Yorùbá fẹ́ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ara wa láti lè dojú kọ àwọn ogun tó ń jà wá? A fi ogun tó ń jà wá lẹ̀ a sì ń bára wa jagun. A fẹ̀ tẹ́lẹ̀ a wá ń pa làpálàpá. Àwọn tó jẹ́ adojú ìjà kọ àfi wọ́n lè adojú ìjà kọ wọn, àwa ń dojú ìjà kọ ara wa. Òun ló jẹ́ kí wọ́n máa wọlé sí wa lára o. Àwa yìí la sọ̀bàjẹ́ Sunday Igboho tí Sunday Igboho fi wòye pé mọ̀jàmọ́sálà máa kíkanjú lójú ogun. Ipe bóun bá tẹ ìjà fún ìran tí ò mórè yìí àwọn ọmọ wọn á ṣépè fún un nínú sàárè. Ìran Yorùbá ẹlẹ́nu méjì, ìran Yorùbá aláìnítẹ́lọ́rùn. Kò sí bálejò ó ṣe mọ bí a sin afọ́jú sí o bí ò bá náwó onílé nú. Bẹ́ẹ̀ ni kò ní yà yín lẹ́nu bá àṣírí bá padà tú wípé lára àwọn ajínigbé yìí àwọn tí wọ́n ń gbénú ìlú yìí ó ń bẹ láàrin wọn táwọn náà máa gba ṣíà wọn lára owó tí wọ́n bá gbà. Ó wá ṣeéṣe kí wọ́n má expect ẹ̀ báyìí kó ti wá bùmíráǹkì mọ́ ọ lọ. Ẹ wá ẹ̀yin olólùfẹ́ wa ẹ fi èròǹgbà yín sọ sábẹ́ comment section. Ṣùgbọ́n a ti ní àtòkèrè lólójúdín tí mẹ́kún ẹ̀sùn. Kábíyèsí Soun Ogbomosho says things like this.
nítorí ẹ̀ ló ṣe pé fún ìṣọ̀kan ìlú Ògbómọ̀ṣọ́, ṣùgbọ́n táwọn aráàlú Ògbómọ̀ṣọ́ sọ wípé àwọn ò fẹ́ ṣọ̀kan, àwọn fẹ́ kọ́ba oníkálukú kó dúró láyé tiẹ̀, wípé Soun Ògbómọ̀ṣọ́ wípé kì í so lórí wọn, wípé ìjọba kan sọ wípé ó kíkọ́ jẹ paramount ruler ni. Ó ń bí wọn nínú wípé ó tún wà lórí roster láti lè máa rotate chairmanship councils of Ọba ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún bí wọn nínú. Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ń bá jà, ń bá fàyànpọ̀yán ni. Àwọn aráàlú wò wọn ṣe nǹkan kan. Ẹ pera yín sípàdé ọgbọ́n, ẹ pera yín sípàdé àpérò sọ. Àwọn balógun tó ṣígun lọ́jọ́ kìíní àná ẹ rógun sí mọ́. Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ẹ̀yin náà ò rí nǹkan kan sọ mọ́ lórí ọ̀rọ̀ eléyìí. Ẹ pe àrò àtọ̀dọ̀fínú yín, ẹ má balẹ̀ Yorùbá jẹ́ tán pátápátá máa lọ. Ẹ má bàjẹ́ máa lọ. Wọ́n ti wọlé Yorùbá tán. Àwọn Fúlàní fojú wa rí sége báńsá lọ́jọ́ kìíní àná tí wọ́n máa ń da ẹran kiri. Nísìnyí wọn ò jẹ kó mọ́, èèyàn ni wọ́n wá ń jẹ. Àsìkò ìgbà tó ń jẹ kó tó jẹ́ ká ti mú erin ká ti fi ìwé ẹ̀ ká ti tì bọlẹ̀. Kíni ti mọ̀ pé ẹran tá a fà tí ò tètè já ló ń pè ń nọ́mọ̀. Irọ́ a ò ṣe yẹn. Kọ̀ọ̀rọ̀ ká ṣe yẹn níṣe là ń bára wájẹ̀ mí ju ẹ̀wọ̀ ojú mi. Kódà àwọn ẹlòmíì gan á bẹnu àtẹ́lu àwọn tí wọ́n sọ̀rọ̀ lórí ẹ̀rọ alátagbà, ẹ̀rọ ayélujára, ìpè báwo bá sọ ìgbàwó gan láàmọ́ bí tá a yìí sí, ìgbàwó gan ibo lẹ ti fẹ́ gbọ́, ta ló fẹ́ sọ if we don't say it, ta ló fẹ́ pariwo rẹ̀ síta. Ọ̀gẹ̀dẹ̀ ń bàjá ló ń pọ́n. Eléyìí ò bójú mu. Elédùà yóò sì ràn á lọ láti Elédùmarè. Ẹ má gbàgbé ẹ̀yin olólùfẹ́ wa láti fi èròǹgbà yín ṣọwọ́ sábẹ́ àríwísí yẹn comment section. Ẹ má sì gbàgbé láti subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV. Ẹ bá pín, ẹ bá wa share rẹ̀, yé òdílé kẹjọ òdòkó. Títí dìgbà tá a fi pàdé mọ́ kí kábíyèsí ọba Àfọlábí Gándì ọba Ògbómọ̀ṣọ́ Ògbómojúgun yan. Ìlú ta ti ń gbé jẹ kàtàn ká tó mú nǹkan yangan lè mú kí wọ́n káàbọ̀ sí ìlú. Mo sì ń gbà ládùúrà pé ìlú Ògbómọ̀ṣọ́ ò ní bàjẹ́, ilẹ̀ Yorùbá ò sì ní dàrú láti Elédùmarè. Gbogbo ọmọ kóòtù òjìrè ẹ kú dédé àkókò yìí òbí tẹ̀tí ń gbọ́ wá. Olúṣọlá Olómi Ọgbọ́n ló kọ́ mi. Láyọ̀ àti àlàáfíà láfi pàdé láti Elédùmarè. Ó dàbọ̀ ná. Ètò kan tó tèmi létí, ètò Olómi Ọgbọ́n ni ọmọ òye nìkan o. Ẹ̀wà kan fìdílé, àbíkẹ́ fìdílé kan, kálẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. Lórí ètò Olúṣọlá Olómi Ọgbọ́n. Ọmọlé ìwé o, ẹ fara yín balẹ̀, kẹ̀lé rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. Àtẹ̀yìn àgbàlagbà, ẹ jẹ́ kájọ máa gbọ́, ètò Olúṣọlá ní Olómi Ọgbọ́n o. Olómi Ọgbọ́n, ètò olóyè lẹ́kọ̀ọ́ mi. Ètò kan tó tèmi létí, ètò Olómi Ọgbọ́n ni ọmọ òye nìkan o. Ẹ̀wà kan fìdílé, àbíkẹ́ fìdílé kan, kálẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. Kálẹ̀ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o, lómi jàmbó rẹpẹ. Àtẹ̀yìn àgbàlagbà, ẹ jẹ́ kájọ máa gbọ́, ètò Olúṣọlá ní Olómi Ọgbọ́n. Ètò kan tó tèmi létí, ètò Olómi Ọgbọ́n ni ọmọ òye nìkan o. Ẹ̀wà kan fìdílé, àbíkẹ́ fìdílé kan, kálẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. Lórí ètò Olúṣọlá Olómi Ọgbọ́n. Ọmọlé ìwé o, ẹ fara yín balẹ̀, kẹ̀lé rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. Àtẹ̀yìn àgbàlagbà, ẹ jẹ́ kájọ máa gbọ́, ètò Olúṣọlá ní Olómi Ọgbọ́n o. Olómi Ọgbọ́n, ètò olóyè lẹ́kọ̀ọ́ mi.
ètò kan tó ti mílẹ̀ títì ètò olómi ọgbọ́n ni ọmọ òye lẹ́kàn o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan alẹ́ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. alẹ́ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lóní jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ ká jọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n.